ní báyìí Ìyábọ̀ Òjó ó ti jáde láti wá sọ̀rọ̀ lórí gbogbo awuyewuye èyí tó ń lọ káàkiri orí ayélujára láàrin Fúnkẹ́ Akíndélé àti Tóyìn Abraham. Gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mọ̀ wípé láti bí ọjọ́ bíi méjì báyìí ó ní àwọn èèyàn ti ń fa ọ̀rọ̀ wọn lọ́tùn lósì látàrí ohun tó ṣẹlẹ̀ níbi film premiere Ìyábọ̀ Òjó The Return of Arinzo, níbi tí a ti rí Fúnkẹ́ Akíndélé èyí tí Tóyìn Abraham kì í tí ò sì dá lóhùn. Ẹ̀yin tèmi, ọ̀rọ̀ yìí fa wàhálà tí gbogbo àwọn èèyàn sì bẹ̀rẹ̀ sí ní bú Fúnkẹ́ wípé ìwà tó wù wọ́n ní ṣe ni kò bójúmu. Bẹ́ẹ̀ làwọn èèyàn kan sọ wípé Fúnkẹ́ Akíndélé ó ní ìgbéraga. Wọ́n ní lábẹ́ bó ti wulẹ̀ kórí ó yẹ kí Fúnkẹ́ Akíndélé kó dá Tóyìn Abraham lóhùn nígbà tó kí i. Bó tilẹ̀ jẹ́ wípé kò sẹ́ni tó mọ ohun tó ṣẹlẹ̀ láàrin àwọn méjèèjì off camera, ń tá a rí òun là ń sọ. Èyí tá a rí tó ń ṣẹlẹ̀ láàrin wọn òun ló ń pọ̀, torí wípé bí àwọn kan ṣe ń bú Fúnkẹ́ Akíndélé pé ń tó ṣe fún Tóyìn wọ́n ní ò bójúmu, bẹ́ẹ̀ náà ni àwọn kan bú Tóyìn wípé ìwà tó hù sí Fúnkẹ́ Akíndélé wọ́n ní ìwà alábòsí ni, torí pé Tóyìn gan fúnra rẹ̀ ó mọ̀ wípé ìjà wà láàrin òun àti Fúnkẹ́ Akíndélé kó tó di wípé wọ́n pàdé ara wọn níbi film premiere The Return of Arinzo tí ò sì yẹ kó kí i, torí wípé láti ìta gan wọn ò kíra wọn, ìjà ti wà láàrin wọn. Ẹ̀yin tèmi, wọ́n ní ìwà tó wù láàrin wọn kí àwọn èèyàn lè rí Fúnkẹ́ Akíndélé bíi ẹni bí wọ́n ní ìdí tó ṣe hùwà tó wù, tó sì mọ̀ wípé kámẹ́rà wà ní gbogbo àyíká wọn kí àwọn aráyé kún lè mọ bu ẹnu àtẹ́lu Fúnkẹ́ Akíndélé. Wọ́n ní ìdí nìyí tó fi wu ìwà tó wù. Ẹ̀yin tèmi, báwọn èèyàn ṣe ń bú àwọn méjèèjì bẹ́ẹ̀ náà ni wọ́n ń bú Ìyábọ̀ Òjó. Wọ́n ní ṣe ló yẹ kí Ìyábọ̀ Òjó kó bá wọn parí ìjà èyí tó wà láàrin àwọn méjèèjì, nígbà tó ti jẹ́ wípé Fúnkẹ́ ọ̀rẹ́ tímọ́tímọ́ Ìyábọ̀ Òjó ni, tí Tóyìn Abraham náà tóun náà sì dàbí ọ̀rẹ́ bíi àbúrò sí àwọn méjèèjì. Wọ́n ní ṣe ló yẹ kó bá wọn parí rẹ̀ nítùbí-ìnùbí. Ẹ̀yin tèmi, ṣé làwọn kan ń bú Ìyábọ̀ Òjó, wọ́n ní alábòsí ni Ìyábọ̀ Òjó. Bẹ́ẹ̀ làwọn kan sọ wípé dájúdájú Fúnkẹ́ Akíndélé ló ń kọ́ Ìyábọ̀ Òjó sí Tóyìn Abraham. Wọ́n ní tẹ́lẹ̀ àárín wọn dán mọ́ránmọ́rán, kódà ṣe ni wọ́n sọ wípé tí ò bá rí bẹ́ẹ̀ wọ́n ní ṣe ló yẹ kí Tóyìn Abraham ó wà nínú fíìmù Arinzo, The Return of Arinzo, èyí tí Ìyábọ̀ Òjó èyí tó gbé jáde. Bó tilẹ̀ jẹ́ wípé ṣe làwọn kan sọ wípé nínú part 1 Tóyìn Abraham ó ti kú nínú part 1. Wọ́n ní kò sí nǹkan tí Tóyìn tó fẹ́ ṣe nínú part 2 èyí tí Ìyábọ̀ Òjó èyí tó gbé jáde. Pẹ̀lú gbogbo bí àwọn èèyàn ṣe ń sọ ọ̀rọ̀ yìí lọ́tùn lósì, ìdí nìyí tí Ìyábọ̀ Òjó tó fi wá jáde ó ti jẹ́ ká mọ tí ń ṣẹlẹ̀ láàrin àwọn méjèèjì, ìyẹn láàrin Fúnkẹ́ Akíndélé àti Tóyìn Abraham, àti wípé ipa tó ń gangan tó kó láàrin àwọn méjèèjì. Ìyábọ̀ Òjó jẹ́ ká mọ̀ wípé òun ti gbìyànjú, òun ti ṣe tí ó yẹ kóun ṣe, kódà òun bẹ àwọn méjèèjì, òun kúnlẹ̀, òun sunkún pé kí ìfẹ́ ìrẹ́pọ̀ kó lè wà láàrin àwọn méjèèjì. Ó ní ṣùgbọ́n nígbà tó yá nígbà kan ó ní wọ́n parí ìjà náà, wọ́n gbọ́ sóun lẹ́nu. Ó ní ìdí nìyí tó fi jẹ́ wípé a rí àwọn méjèèjì pọ̀ láìpẹ́ yìí níbi àwọn ayẹyẹ tá a ti rí wọn tí àwọn méjèèjì tí wọ́n sì ń ṣe bíi tẹ̀gbọ́n tàbúrò. Ó ní ṣùgbọ́n nígbà tí àwọn fẹ́ parí ìjà yìí, ó ní agreement wà láàrin Fúnkẹ́ Akíndélé àti Tóyìn Abraham wípé kò sí ẹnì kankan èyí tí ó bọ́ sí online tí ó wà through shade, pé tí nǹkan kan bá ṣẹlẹ̀ láàrin wọn kí àwọn ṣe kíni, káwọn ó yanjú rẹ̀ láàrin àwọn méjèèjì, pé kò sí pé bóyá àwọn ò gbé ọ̀rọ̀ àwọn wá sí orí ayélujára láti wá máa throw shade àbí nǹkan kan. Wọ́n ní agreement wà láàrin àwọn méjèèjì ní. Ìyábọ̀ Òjó tẹ̀síwájú, ó ní ṣùgbọ́n ìyàlẹ́nu ló jẹ́ nígbà tó di December ọdún tó kọjá lọ tí fíìmù Tóyìn Abraham àti fíìmù Fúnkẹ́ Akíndélé èyí tó jáde, tí Tóyìn tó sì jáde tó bẹ̀rẹ̀ sí ní pariwo wípé ṣé ni àwọn kan sabotage fíìmù òun tí wọn ò jẹ́ kí àwọn èèyàn òun kún lọ wò ó ní sinimá. Ó ní ṣe ni wọ́n ń sọ fún
àwọn tí wọ́n fẹ́ wo fíìmù ọ̀hún wípé wọn ò gbọ́dọ̀ wò ó pé fíìmù Fúnkẹ́ Akíndélé ò ní kí wọ́n lọ wò. ẹ̀yin tèmi tá a bá gbàgbé lóòótọ́ ní gbogbo ọdún tó kọjá lọ ní December a rí ibi tí Tóyìn Abraham ti jáde kì í ṣe ẹ̀kan kì í ṣe ẹ̀mejì tó ti jáde wípé ṣé ni wọn ò jẹ́ kí àwọn èèyàn wo fíìmù ọ̀hún. Wọ́n ní tí wọ́n bá ti fẹ́ wò ó ṣe ni wọ́n ń sọ wípé kí wọ́n lọ wo fíìmù Fúnkẹ́ Akíndélé bó tilẹ̀ jẹ́ wípé kò dárúkọ Fúnkẹ́ Akíndélé ṣùgbọ́n gbogbo èèyàn ló mọ ẹni tí Tóyìn ń bá wí torí pé gbogbo wa la mọ̀ wípé lẹ́yìn Fúnkẹ́ Akíndélé Tóyìn Abraham òun ló kù tí fíìmù wọn sì máa ń tà ní sinimá. Gbogbo ìgbà yìí ó ní Tóyìn ti ń fa wàhálà tó sì ti ń ṣèdí Fúnkẹ́ Akíndélé tó ń throw sub lóríṣìíríṣìí tó sì ti jẹ́ kí àwọn èèyàn bẹ̀rẹ̀ sí ní bú Fúnkẹ́ Akíndélé bó tilẹ̀ jẹ́ wípé Fúnkẹ́ Akíndélé kò sọ̀rọ̀ kò jáde láti wá sọ nǹkan kan ní gbogbo àsìkò yìí Tóyìn náà ló ń jáde tó ń sọ̀rọ̀. Lẹ́yìn ìgbà náà ni Aríkúnlé Afọláyan tó náà jáde tó wá sọ̀rọ̀ nípa àwọn tó ń gbé fíìmù wọn lọ sí sinimá. Ó sọ wípé òun ò rí ìtumọ̀ fíìmù tí wọ́n ń gbé lọ sí sinimá torí wípé owó tí wọ́n bá pa níbẹ̀ náà kì í ṣe gbogbo owó yìí òun ni wọ́n máa ń rí. Ó ní ní tòun òun ò lè gbé fíìmù òun lọ sí sinimá. Ó sì dárúkọ Fúnkẹ́ Akíndélé lára àwọn tí wọ́n ń gbé fíìmù wọn lọ sí sinimá. Ó ní lóòótọ́ wọ́n ń pa owó ó ní ṣùgbọ́n tí gbogbo owó tí wọ́n ń pa yìí ṣé òun ni wọ́n rí at the end of the day. Bẹ́ẹ̀ náà sì ni ó dárúkọ Tóyìn Abraham lára àwọn tí wọ́n ń gbé fíìmù wọn lọ sí sinimá. Kúnlé Afọláyan ó sọ̀rọ̀ náà nígbà náà tí ó fi mú kí Fúnkẹ́ Akíndélé kó jáde láti wá fún Kúnlé Afọláyan lésì wípé gbogbo interview tí ó bá máa ṣe ó ní kó mórúkọ òun kúrò lẹ́nu ó ní òun ò fẹ́ gbọ́ orúkọ òun kúrò ní ẹnu rẹ̀ òun ò fẹ́ gbọ́ orúkọ òun lẹ́nu rẹ̀. ẹ̀yin tèmi Fúnkẹ́ jáde ó sì sọ̀rọ̀ sí Kúnlé Afọláyan nígbà náà ṣùgbọ́n kàkà kí Tóyìn Abraham kò náà bóyá kó ṣe bí Fúnkẹ́ Akíndélé ṣe ni Tóyìn jáde tó sọ wípé òun ti sọ ọ̀rọ̀ tí Kúnlé Afọláyan n tó sọ ó lóun ti sọ di content. ẹ̀yin tèmi n tí Tóyìn ṣe yìí ó jẹ́ nǹkan tí ó bí Fúnkẹ́ Akíndélé nínú torí wípé ṣe ló dàbí ẹni wípé Tóyìn ó throw Fúnkẹ́ Akíndélé sí under the carpet láti tí síta káwọn èèyàn lè mọ bú Fúnkẹ́ káwọn èèyàn lè mọ sọ wípé kí ló dé tí Fúnkẹ́ Akíndélé fi tèkè ọ̀rọ̀ tí Kúnlé Afọláyan tó fi tèkè personal pé ṣe bí kó wò bí Tóyìn bó ṣe sọ tiẹ̀ di kọ́mẹ́dì pé kò fi ṣèbínú rárá. Wọ́n ní ìwà tó wù yìí wọ́n ní ṣe ló mọ̀ọ́mọ̀ wu ìwà náà ní àsìkò ìgbà náà tí ò sì yẹ kó rí bẹ́ẹ̀. wọ́n ní Tóyìn wọ́n ní kò ṣẹ̀ mọ́ wúrú àwọn ìwà tó ń wù yìí pé kí nǹkan kó má ti ṣẹlẹ̀ láàrin òun àti Fúnkẹ́ Akíndélé yóò wọ́nà tí ó fi gbé Fúnkẹ́ Akíndélé jáde tí àwọn èèyàn fi mọ̀ bú bí kò mọ̀ ṣe bí ẹni wípé Fúnkẹ́ Akíndélé ó ní ìwà rẹ̀ ò dáa. ẹ̀yin tèmi Ìyábọ̀ Òjó ó ṣàlàyé n tó ṣẹlẹ̀ ó ní ṣùgbọ́n lẹ́yìn ìgbà tí gbogbo ọ̀rọ̀ yìí wáyé nígbà December ó ní ó tún sọ̀rọ̀ lórí fíìmù The Return of Arinzo tí àwọn èèyàn ń sọ káàkiri wípé ṣe ló yẹ kí Ìyábọ̀ Òjó kó jẹ́ kí Tóyìn wà nínú fíìmù náà. wọ́n ní bóyá torí ọ̀rọ̀ tí Fúnkẹ́ Akíndélé sọ fún Ìyábọ̀ Òjó ni Ìyábọ̀ Òjó ṣe kọ̀ láti fi Tóyìn Abraham sínú The Return of Arinzo. ṣùgbọ́n Ìyábọ̀ Òjó ti ṣàlàyé ó ní rárá ọ̀rọ̀ náà ò rí bẹ́ẹ̀ ó ní lóòótọ́ nínú fíìmù The Return of Arinzo ó ní pẹ̀lú sítórì táwọn kọ ó ní Tóyìn Abraham wà ń bẹ̀ ó lóun sì sọ fún Tóyìn Abraham pé ipa báyìí báyìí ní ó kó nínú fíìmù náà. ó ní ṣe ni Tóyìn sọ wípé òun ò ráyè ó ní ọwọ́ òun kún. ẹ̀yin tèmi ó ní òun sì ti kọ sítórì yìí ó ní bó tilẹ̀ jẹ́ wípé lásìkò gbà náà ó ní ọ̀rọ̀ yìí dùn ún torí wípé kò sí bọ́n ṣe fẹ́ ṣe òun ti already kọ sítórì yìí tí orúkọ Tóyìn Abraham tó sì ti wà níbẹ̀ ó lóun bẹ́ẹ̀ òun rọ̀ ó ní ṣùgbọ́n ó ní rárá òun ò ráyè ẹ̀yin tèmi ó ní ìdí nìyí tó ń ṣe lọ tún sítórì yìí kọ bó tilẹ̀ jẹ́ wípé ó ná òun lówó lọ́pọ̀lọpọ̀ ó ní àtìgbà náà ni ọ̀rọ̀ yìí dùn ún tóun sì bá Tóyìn Abraham jà. ìdí nìyí tá a fi rí ní gbogbo àsìkò yìí tí a fi rí òun àti Tóyìn
papọ̀ táwọn èèyàn fi ń gbé káàkiri wípé ìjà wà láàrin àwọn méjèèjì. Fún àwa tá a bá notice á rí wípé ní gbogbo ìgbà tí Tóyìn Abraham èyí tó ń ṣe fíìmù Oversabianti tó ṣe, Ìyábọ̀ Òjó ò bá mákẹ́tì ẹ̀, kódà kò sí pósítà rẹ̀ lórí fíìmù lórí péèjì Ìyábọ̀ Òjó, torí wípé kódà kò bá dá sí kò bá ṣe nǹkan kan sí i. Ní gbogbo ìgbà yìí ó ní ọ̀rọ̀ yìí ń lọ láàrin òun àti Ìyábọ̀ Òjó, tí Tóyìn sọ wípé òun ò bá ṣe fíìmù. Bóyá ìdí nìyí tí Ìyábọ̀ Òjó wá fi rí wípé ẹni tó lòun ò lè dá sí ìṣerere òun, kí wá ni tí ó wàá mú òun láti lọ mọ́ bá mákẹ́tì fíìmù ẹ̀. Ẹ rí wípé gbogbo ìgbà tí fíìmù Fúnkẹ́ Akíndélé èyí tí wọ́n gbé lọ sí premier, òun àti Ìyábọ̀ Òjó òun ni wọ́n jọ ń lọ káàkiri, kódà wọ́n jọ travel, wọ́n jọ lọ sí Canada, wọ́n jọ lọ sí America gbogbo ẹ̀ láti lọ mákẹ́tì fíìmù yìí, òun àti Ìyábọ̀ Òjó. Ṣé làwọn èèyàn ń béèrè wípé kí ló dé tí Ìyábọ̀ Òjó ò ṣe ṣe bí ó ṣe ṣe sí Fúnkẹ́ Akíndélé níbi fíìmù rẹ̀ Oversabianti, bó tilẹ̀ jẹ́ wípé Oversabianti yìí nítorí orúkọ Priscilla ó ní wọ́n ṣe gbé orúkọ náà jáde Oversabianti nítorí ipa tó kó níbi ìgbéyàwó Priscilla. Ẹ̀yin tèmi, oníkálukú bẹ̀rẹ̀ sí ní sọ nǹkan tá a mọ̀, torí a mọ̀ nǹkan tí ó ń ṣẹlẹ̀ láàrin wọn lábẹ́lẹ̀. Ẹ̀yin tèmi, èyí tá à ń rí lórí ayélujára òun la fi ń sọ̀rọ̀ láì mọ̀ wípé nǹkan kan ń ṣẹlẹ̀ láàrin wọn. Ẹ̀yin tèmi, Ìyábọ̀ Òjó ó tẹ̀síwájú, ó lóun àti Fúnkẹ́ Akíndélé àwọn ti jọ wà ọjọ́ ti pẹ́. Ó ní ó tiẹ̀ nígbà kan tó jẹ́ wípé òun bá Fúnkẹ́ Akíndélé jà nítorí ọ̀rọ̀ fíìmù Tóyìn Abraham tó sì jẹ́ kí àwọn pínyà. Ó ní bó tilẹ̀ jẹ́ wípé kò yẹ kóun wu ìwà tóun wù sí Fúnkẹ́ Akíndélé nígbà náà lọ́hùn-ún, ó ní ṣe ló yẹ kóun máa wò wọ́n níran. Ó ní ṣùgbọ́n torí ìfẹ́ tí ó ní sí Tóyìn Abraham, ó lóun ló fà á tí òun fi bá Fúnkẹ́ Akíndélé jà ní àsìkò ìgbà tí wọn ò fi rí àwọn papọ̀ mọ́. Ó ní àwọn padà parí ìjà tó wà láàrin wọn kó tó di wípé àwọn wá padà. Ẹ̀yin tèmi, ó ní kò sí tóun fẹ́ ṣe, ó lóun ti ṣe wọ̀nba tó yẹ kí òun ó ṣe láàrin Fúnkẹ́ Akíndélé. Ó ní òun ò sì lè ṣe ju bí òun ṣe ṣe èyí lọ. Ẹ̀yin tèmi, ó ní fúndìí èyí gbogbo àwọn tó bá ń sọ̀rọ̀ tó ń bò ń tó ń sọ̀sọ́kúsọ tí wọ́n ń sọ tí wọn ò mọ̀ nípa ọ̀rọ̀ tó wà ńlẹ̀ yìí, ó ní kí wọ́n bẹ̀rù Ọlọ́run, kí wọ́n má sọ nǹkan tí wọn ò mọ̀ nípa ọ̀rọ̀ tó wà ńlẹ̀, torí pé òun ti gbìyànjú, òun sì ti ṣe ohun tí ó yẹ kóun ó ṣe, òun ò sì ní ṣe ju bí òun ṣe ṣe yìí lọ. Ẹ̀yin tèmi, àbẹ́ẹ̀rí wípé ọ̀rọ̀ tó wà ńlẹ̀ yìí ó gbẹnu tán. Eléyìí wá jẹ́ ká mọ̀ wípé lóòótọ́ Tóyìn Abraham gangan fúnra rẹ̀ òun náà ní lọ́wọ́. Bóyá tí òun náà bá jáde tó bá wá sọ ìdí àti wípé pẹ̀lú gbogbo tí Ìyábọ̀ Òjó tó ti sọ kalẹ̀ yìí nípa fíìmù The Return of Arinzo, tí àwọn èèyàn bẹ̀rẹ̀ sí ní fa Ìyábọ̀ Òjó lọ́tún lósì wípé ṣe ni ò fi Tóyìn Abraham sí, tí Ìyábọ̀ Òjó sì ti wá ṣàlàyé ní tó ṣẹlẹ̀. Bóyá tí Tóyìn náà tóun náà bá jáde tó wá sọ ipa títí á mọ nǹkan tí ó ṣẹlẹ̀ láàrin àwọn méjèèjì, torí bí Tóyìn ṣe ń jáde tí ń ṣe bí ẹni wípé kò ní lọ́wọ́, kò mọ nǹkan kan, gbogbo nǹkan ń lọ bó ṣe yẹ kó lọ, kò yẹ kó rí bẹ́ẹ̀. Lára ọ̀rọ̀ tí Ìyábọ̀ Òjó ti sọ kalẹ̀ yìí, ẹ rí wípé nǹkan kan ti wà ń bẹ̀. Bẹ́ẹ̀ ni nǹkan kan ti wà ń bẹ̀. Tá a bá wá gbọ́ lẹ́nu Tóyìn náà, á wàá mọ ìdí àti ohun tó ṣẹlẹ̀ tí òun náà tó fi wò wípé òun ò fẹ́ kópa nínú fíìmù The Return of Arinzo. Ẹ̀yin tèmi, àbẹ́ẹ̀rí wípé ọ̀rọ̀ tó wà ńlẹ̀ yìí ó gbẹnu tán. Ìyábọ̀ Òjó tẹ̀síwájú, ó ní níbi tí ọ̀rọ̀ dé dúró yìí, ó lóun ò ṣetán láti bẹ ẹnikẹ́ni mọ́ o. Ó ní torí wípé àti Fúnkẹ́ Akíndélé àti Tóyìn Abraham, ó ní wọn ò kí ń ṣọmọdé, pé tí wọn ò bá lè parí ìjà yìí láàrin ara wọn, ohun tó bá wù wọ́n kí wọ́n fira wọn ṣe, torí wípé òun ti ṣe ohun tí ó yẹ kí òun ó ṣe, òun ò sì ṣetán láti bẹ ẹnikẹ́ni fún ìrẹ́pọ̀. Ó ní ìgbà tí ìjà bá rẹ ìjà, tí ìjà bá ti sú wọn, tí ìjà bá ti rẹ̀ wọ́n, ó ní wọ́n wá bí wọ́n ṣe ṣe àtúnṣe láàrin ara wọn. Fún ìdí èyí, kí ẹnikẹ́ni kó má ṣe fi orúkọ òun sí ìjà tó wà láàrin àwọn méjèèjì, bẹ́ẹ̀ sì ni kí ẹnikẹ́ni má ṣe bú òun wípé bóyá òun ò bá wọn dá sí ẹ̀yin tèmi.
eléyìí ni nǹkan tí Ìyábọ̀ Òjó èyí tó ṣàlàyé ẹ̀yin tèmi. Ọ̀rọ̀ ló délẹ̀ yìí pẹ̀lú gbogbo nǹkan tí ó wà ńlẹ̀ yìí ṣé lóòótọ́ orúkọ tí àwọn èèyàn ń pe Tóyìn Abraham wípé alábòsí ni, wọ́n ní ìwà tó ń wù sí Fúnkẹ́ Akíndélé, wọ́n ní ìwà àbòsí ni, káwọn èèyàn lè máa rí Fúnkẹ́ Akíndélé bí aláìda. Ṣé lóòótọ́ ni? Àbí ṣé ìwà tí Fúnkẹ́ Akíndélé èyí tó náà wù sí Tóyìn Abraham ṣe ó bójúmu? Orúkọ wo ni ká pe irú ìwà tí Fúnkẹ́ Akíndélé náà tó náà wù sí Tóyìn Abraham? Ẹ̀yin tèmi, gbogbo ìdáhùn yín ẹ fi sí orí comment section. Ẹ jẹ́ ká jọ sọ, ẹ jẹ́ ká jọ jọ́ abẹ́ẹ̀rí wípé nǹkan ń bẹ.